nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan alápatà yìí yọ̀bẹ síyàwó ẹ̀ ló bá kún bí ẹran. bí wọ́n bá ní kí wọ́n kọ́kọ́ lọ ṣàyẹ̀wò sọ́pọlọ afurasí ọ̀daràn kan tí wọ́n porúkọ ẹ̀ ní ozo báyìí láti mọ̀ bóyá nǹkan ti fẹ́ sí i lọ́pọlọ, ọ̀rọ̀ náà tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. omi ìwẹ̀ ni wọ́n ló díjà sílẹ̀ láàrin ọkùnrin tó yan iṣẹ́ alápatà màálùú láàyò yìí àti ìyàwó rẹ̀ abilékọ Sandra James ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n ló bá lọ́ọ̀bẹ gbà lọ́wọ́ obìnrin náà. eré ni àwàdà ni, níṣẹ́ ló gúnyàwó ẹ̀ pa tó sì kún bí ẹran. àṣálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹrin yìí níṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé nílé tí tọkọtaya náà ń gbé nílùú Warri, ìpínlẹ̀ Delta. a gbọ́ pé ọ̀rọ̀ omi gbígbóná tí baálé ilé yìí lòun fẹ́ fi wẹ̀ ló díjà sílẹ̀. wọ́n ní ìyàwó rẹ̀ ń dáná oúnjẹ lọ́wọ́ ni nígbà tí ọkọ rẹ̀ darí dé láti ọjà ìgbùdù nílùú Warri níbi tó ti ń ṣiṣẹ́ alápatà rẹ̀. ló bá bẹ ìyàwó náà pé kó jẹ́ kóun bù díẹ̀ lára omi gbígbóná tó wà lórí gáàsì ìdáná wọn láti dà á mọ́ omi tútù tóun fẹ́ fi wẹ̀. wọ́n ní ọ̀rìnrín gbòde lálẹ́ ọjọ́ náà, ọkọ ìyàwó yìí sì fẹ́ fomi tó lọ́wọ́rọ́ wẹ̀. àmọ́ níṣe nìyàwó rẹ̀ fárígà, kò gbà fún un láti bù lára omi náà. ó fẹ̀sùn kan ọkọ rẹ̀ yìí pé kò fi owó gáàsì sílẹ̀, kò sì fowó oúnjẹ sílẹ̀ nílé, kò mọ bí gáàsì ìdáná ṣe dé, torí èyí òun ò lè gbà láàyè láti bu omi gbígbóná náà. ńlọrọ̀ bá dìjà láàrin wọn. níbi tí ọkọ ti fẹ́ fògbójú bu omi yìí níyàwó rẹ̀ ti lọ́ọ́ fa ọ̀bẹ yọ sí i nílé ìdáná wọn. ó sì halẹ̀ mọ́ ọkọ rẹ̀ pé níṣe lòun yóò gún pa tó bá fi lè bù lára omi gbígbóná náà. àmọ́ nígbà tí ọkùnrin náà ráàyè já ọ̀bẹ ọ̀hún gbà mọ́ ìyàwó rẹ̀ lọ́wọ́, kò bẹ̀ṣù bẹ̀gbà rárá, níṣe ló fi gún un. ó sì gún káàkiri ni. èyí ló mú kóbìnrin náà ṣubú lulẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. wọ́n ní bí baálé ilé yìí ṣe rí ohun tó ṣẹlẹ̀ ló sáré gbé ìyàwó rẹ̀ dìgbàdìgbà lọ sílé ìwòsàn aládàáni kan tó wà nítòsí. àmọ́ bóun ṣe kọrí sílé ìwòsàn níṣe ni ọmọ wọn obìnrin tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé níṣẹ́jú rẹ̀ kọrí sí tẹ̀sán ọlọ́pàá kan tí kò fi bẹ́ẹ̀ jìnnà sílé wọn. ó lọ fẹjọ́ bàbá rẹ̀ sùn, èyí tó mú káwọn agbófinró tẹ̀lé lọ sílé náà. wọ́n rí àgbàrá ẹ̀jẹ̀ tó wà níbi tí tọkọtaya náà ti wọ̀yá ìjà. láti ibẹ̀ ni wọ́n sì ti lọ sọ́sibítù tí wọ́n gbé màmá rẹ̀ lọ. ibẹ̀ sì ni wọ́n ti sọ fún wọn pé ẹ̀pà kò bóró mọ́, ìyáálé ilé náà ti dákẹ́. èyí ló mú káwọn ọlọ́pàá fi páńpẹ́ òfin gbé bàbá alápatà yìí, ló bá dèrò àhámọ́. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta DSP Bright Edafe ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí ìkànnì abẹ́yẹfò Twitter rẹ̀. ó kọ síbẹ̀ pé àfúrásì kan Ozoba tó jẹ́ ọkọ Sandra James ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n ní aáwọ̀ láàrin ara wọn. ó sì ti fi ọ̀bẹ gún ìyàwó náà ṣàkàṣàkà títí tó fi kú. ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ ló kú sí. àfúrásì náà ti wà lákàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́, ìwádìí sì ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.